wọ́n ní bí náà bá tọ́ láṣọ ẹ̀jẹ̀ òkè tán lé kọ́nà òwe yóò bá àwọn Yorùbá náà ní tí náà bá tọ́ láṣọ ẹ̀jẹ̀ òkè tán lé kọ́nà wàá máa wò pé irú náà wo ni wọ́n ń sọ wàá rò pé bóyá electric light ni àbí iná àtùpà àbí iná stóòfù náà ń sọ kòkòrò kan wà tó ń pè ní iná wọ́n ń pè ní iná ó máa ń wà nù orí àwọn ọmọ kéékèèké àwọn àbí àbóbìnrin tó bá dọ̀tí torí kò fi bẹ́ẹ̀ sí mo ti ya awọ ọkùnrin bẹ́ẹ̀ kò fi bẹ́ẹ̀ sí lórí awọ ọkùnrin ó máa wá rìn mọ́ aṣọ ó tún rìn mọ́ yẹn tó bá fẹ́ pa wá ń tẹ báyìí wọ́n máa yẹ ìdíjáde báyìí òun náà ń pè ní iná ó ṣe iná kí náà ń polówó kòkòrò bí tìǹtìǹtì báyìí ó ti yẹ bí irú ẹ̀yà ń ta lè pé fún ẹ tó fi lè yẹ bí eégbọn tó máa ń wà lára ajá èèyàn náà ní titi ẹ tó máa so mọ́ èèyàn lórí iná orí náà pèsè pé bá ya arun orí ẹ báyìí àwọn obìnrin especially àwọn obìnrin olóorun jàjàtì tọ́ọ̀ kí ń fọrun wọn tó bá yarun báyìí iná máa jábọ́ lẹ́gbẹ̀ẹ́ ni olóorun bìnrin ọlọ́mọ akẹ́mi fún olóorun yàwó torí mo dọ̀tí ọ̀rẹ́dì mo lè nídìí obìnrin tó máa túṣì mi so alhamdulilayi fún ìtọ́lọ̀ fún mi ọlọ́mọ àbámi dúpẹ́ fún gbẹ̀yìn ìyàwó mi. náà ẹ wo àwọn ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ tá à ń sọ yìí ẹ wá gbọ́n táfà yìí náà sọ mo ti play ẹ̀rí o mo tún wá rí táwọn èèyàn tó wá sẹ́ndì ẹ̀sìn mi láàárọ̀ yìí pé kí n tún wo táfà yìí náà tún wí mo ti play òfin ọkùnrin rí ṣùgbọ́n ara àwọn ìyẹpẹrẹ táwọn èèyàn yìí ń kó bá wa ara ẹ̀ náà rí ẹgbọ́n táfà yìí wí náà bismillah. àdúrà tó gùn ìwo ló yára ṣiṣẹ́ jù. oògùn ṣiṣẹ́ kíákíá o oògùn ló ṣiṣẹ́ kíákíá ju àdúrà lọ. ó ti tán ẹ pa kámẹ́rà. oògùn ṣiṣẹ́ kíákíá ó tí a máa kó sọ ní tí a máa tí mo sọ yìí lọ́ta táwọn èèyàn wò sí ẹ̀rú ìpínlẹ̀ wọn sí nínú kọ́mẹ́ntì yà á yóò ṣàfà oníjìbìtì lélẹ́yìí oníkèké kan lélẹ́yìí wọ́n dúdú ọ̀rọ̀ máa ń kúrò wọ́n pè àdábì náà lónìí rọ̀. ilé ogun tèmi àfa tèmi máa ń ṣoògùn. ẹ̀ ń jáse jẹ. wọn àwọn ará àti àṣejẹ wa àṣejẹ ń jẹ àṣejẹ ń bẹ. ṣé yẹn dẹ̀ bá lánàá. ìlànà kẹ́yìn. ìlànà Islam. à ń jáse jẹ. ẹ̀ ń jáse jẹ. mo fẹ́ sọ́nà ni. ẹ má là ń jẹ. mo ń jáse òkè yẹmi. ẹ jẹ́ ń sè. mo ń ṣe àṣejẹ fún yàn. mo ń ṣe àṣejẹ fún yàn. ẹ ṣó bá lánàá Islam. ó bá lánàá mu nítorí pé ìwòsàn nípa bá dẹ̀ pè ní ìwòsàn ṣé kò wá dá mẹ́sìn bá a bá lè ṣe ẹni tí ta pè ní ìwòsàn èyí tí wọ́n fẹ́ yẹ ẹ̀rọ bẹ̀rẹ̀ pé kì í ṣe àfáàní kan ló ń jẹ àṣejẹ inú àṣejẹ kì í ṣe inú Kùránì láti kọ́ bọ́lá ti wá kọ́ akọ́lábọ̀ wọn bàbá àti wa nílé àwa sì ń gbé ẹsẹ̀ wa lárugẹ. èyí tó wà ní Kùránì lásán ò tó ni. kò tó bóyá kò yé àwọn ẹ̀kọ́ tó. kò yé wa ní jáwa tó jẹ́wọ̀n èmi máa ń láì ká sọ òkodo rọ̀. máa sọ òdodo lọ máa ń gbọ́ ẹ̀ religion tí a bá ti bẹ̀rẹ̀ sí jù ní máa ń gba common sense lórí ẹ̀mí. yé kì í ṣe gbogbo nǹkan kò sí ìwọ̀n pẹ̀lú orí fọ́ọ̀yàn nípa hàn kò ká hàn tó àbẹ̀rẹ̀ àníkà ṣàdúrà àsìkò sọ bí jìbẹ̀ bí ká sábà mọ̀ yàn kì í ṣe pé à ń kojú kókó máa gbà wẹ̀ kó máa gbàdúrà wọn á lóògùn sí ni ṣùgbọ́n tí yóò bá lóògùn òyìnbó sí á lóògùn Yorùbá sí Yorùbá lè ló gbé àṣejẹ wa sí jẹ àǹfààní tí mò ń ṣe ẹni tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ ìbílẹ̀ ṣègùn náà tó jẹ́ kìrìsìtẹ́nì òun náà lè ṣe ní tiwọn níbẹ̀ kó ń ṣe pé bóyá ẹ̀sìn ni ńlá ìyẹn mọ́ ìyẹn ti di iṣẹ́ ìwòsàn. nígbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀sìn sìn tẹ́ lásìjẹ́ lọ omi ìpọ́tí náà wọlé nìyẹn. ẹ̀rọ tí yẹn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan pàṣẹ pé tí àwọn èèyàn sọ tipẹ́tipẹ́ làwọn èèyàn fẹ́ ń gbọ́ àwọn bàbá alábẹ́jẹ́ tó bá èmi sọ pé nìkan fún èmi náà àmì philosopher myself ìrírí mi àti ìrísí mi láyé ó sọ mí di onímọ̀ ìjìnlẹ̀. tó tó Ọlọ́run. mo fẹ́ sọ fún yín pé kì í ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ní pé ẹ̀ṣẹ̀ tí wọ́n ní a máa ṣe tí wọ́n máa jìyà lọ́run kì í ṣe gbogbo ẹ̀ la máa jìyà lọ́run ẹ̀ṣẹ̀ ní ìgbà tí ò dọ́run ọ̀rọ̀ rẹ̀ ò dọ́run ọtí ò dọ́run ọtí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọtí ò dọ́run ìgbé ayé ló ti jìyà ọtí ọtí ò dọ́run ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọtí ò dọ́run ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ bá mi kábí mélòó kan tí ò dọ́run ẹ̀ torí àwọn ọmọ mi tó ń gbọ́ wa báyìí. ṣìnà ò dọ́run àfa ṣìnà ò dọ́run ilé ayé ló ti jìyà ṣìnà ò dọ́run àní ìkàtà àpẹẹrẹ àzàmbí ìwé ẹ̀ṣẹ̀ àwàlẹ̀ àzàb ìyẹn ló jìyà ṣe àti wáyé pé wọ́n máa ń sọ òdodo fáwọn èèyàn ni kò ní ṣẹ̀ṣẹ̀ láyé mọ́ bẹ́ẹ̀ lórí kó máa ń sọ pé ẹ̀ṣẹ̀ yìí tó bá ṣe ọ̀run ni wọ́n ti jìyà ẹ̀ òun ló máa ń jẹ́ kí àwọn èèyàn máa ṣẹ̀ṣẹ̀ kọ̀ntínú láyé tó ní wọ́n á rí pé kò sẹ́ni tó ti lọ sọ́run tó ti padà wálé ayé gbogbo ẹ̀dọ̀ tó bá ti gbà yí pé ẹ̀sìn ọ̀hún tó ń sìn nìkan ló dáa òun ló kọ́ jù láyé kéèyàn máa sọ fún mi pé ẹ̀sìn Islam nìkan ni Ọlọ́run máa tẹ́wọ́ gbà kò sí tó jọ bẹ́ẹ̀ ni mo bá wọn bá ìyá díà ní tí mo bá wọn bá ìyá díà ni pé tí Kristẹni bá ṣe dáadáa tó tẹ̀lé òfin Ọlọ́run nínú ẹ̀sìn Kristẹni tó ń ṣe tó lè ṣe dáadáa láàrin ẹ̀ ó máa rújú rí Ọlọ́run tí mùsùlùmí bá ṣe dáadáa ó máa rújú rí Ọlọ́run tí alábàáláyé bá ṣe dáadáa ó máa rújú rí Ọlọ́run ó máa rújú rí Ọlọ́run pé kéèyàn kan dúró pé torí pé ó ti jẹ́ mùsùlùmí ẹ̀sìn Islam nìkan lẹ̀sìn tọ́lọ́ máa gbà tá ló sọ fẹ́ bẹ́ẹ̀ ṣé ẹ̀sìn Ọlọ́run kọ́ ló dá àwọn yòókù èmi gẹ́gẹ́ muslim bàbá mi mùsùlùmí ni by virtue of my birth I supposed to be a Muslim because bàbá mi mùsùlùmí ni ìyá mi Christian ni láti má jẹ́ ọmọ àlè gbogbo mi wọnú ẹ̀sìn Islam mi fẹ́ jọ́ màlẹ́ mo fẹ́ ṣẹ̀sìn bàbá mi mo wá dúpẹ́ pé getting there mo rí ẹ̀sìn yẹn gẹ́gẹ́ bí ẹ̀sìn tó dùn tó bí mi lára mu kí èmi ló dá lára mu ó lè má bá wẹ̀ lára mu
ó jẹ́ pé Christianity ni àbáwọ̀ lára mu. ṣùgbọ́n àwọn kan máa ń sọ pé kò yẹ ká mú nǹkan míì mọ́ lọ́hùn. wọn ni má sọ bẹ́ẹ̀ wọn ni má sọ pé kò yẹ ká mú nǹkan míì torí pé wọn mọ̀ tún wọn pé kéèyàn mú nǹkan míì mọ́ lọ́hùn. ẹ wà fà. ìyẹn máa sọ fún yàn tá a bá ṣe nǹkan fún yàn tán a tún ṣàdúrà sí pé Ọlọ́run torí n tá a ṣe fún lágbájá a tó jẹ́ fún a lè ṣe fún bí kó má jẹ́ fún ibẹ̀ láti pè Ọlọ́run ìwọ bá a ṣe ṣẹ́ fún lágbájá tó jẹ́ fún Ọlọ́run jẹ́ kó jẹ́ fún ọ náà ó dàbí ẹ bá fi lu paracetamol gbà mí gan yóò bẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́ kó bọ́ sínú. ẹ bá wa ṣí àfọwọ́gbà mi yẹn jẹ́ nítorí Ọlọ́run dáadáa ṣe pamọ́ nǹkan mi. n ṣe pamọ́ nǹkan mi mà tí a bá pè pé ẹ̀yin ìyá mi o tó sì lọ́ọ́ mú lọ́ọ́ pé aṣílélé àpèlélé òṣìmọ́lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ìfàlàrin kàkàkà sẹ́ńpẹ́ fàbọ́sọ́dá kọ ìfàlàrin kókókó mo sì fi ẹrẹ̀ ẹ̀dẹ̀ sọ́dọ̀ rẹ̀ ẹrẹ̀ ẹ̀dẹ̀rẹ̀ tí wọ́n fi ń gbọ́ lótùfẹ́ láti fi wọlé wọn ilé ìdùnmọ̀ ìdákẹ́ wọlé wọn lẹ́yìn ọgbà tó ń sọ iṣẹ́ àfààní nítorí pé jẹ́rí ìjà àfàà náà sọ yìí ló ṣì ń kálí ẹni fi ṣe. ẹ̀dùn ìfẹ́ pè délẹ̀ ni mo fẹ́ gbọ́ ẹlẹ́dẹ̀ ẹ̀ sọ yìí. tí n bá pè yẹn délẹ̀ ìpèsè tí n bá pè yẹn délẹ̀ ó ní nǹkan tá a fi sí ẹdùnà irú yẹn sìn ifá tẹ tún mọ ṣé yóò dàbí pé èèyàn tún mú nǹkan mi mọ. iye o ṣe pé èèyàn mú nǹkan mi mọ tó bẹ́ẹ̀ sẹ́ni kan tó tọ́jú sẹ́ni ọ̀dọ́ wípé iye o sọ pé èyí ló ṣe wáyé. ìrọ̀ ọ̀lẹ́ èèlè tí wọ́n àdó ọjọ́ kan mo sì máa ṣe láṣẹ nínú gángan sọ́nà máa mú nílé. so kì í ṣe pé mo ń bẹ̀rẹ̀ pé dandan ẹni pẹ̀lú ẹni tó bá mọ̀ yìí pé gbàgbọ́ òun rọ̀ mọ́ tí mo fẹ́ ṣe fún ẹni mi wà àmì láti ṣoògùn fún ìṣògùn ẹ̀ náà ṣoògùn fún fẹ́mi mi ò jẹ́ ní oògùn àdúrà lásán la máa ṣe fún. tó ẹ̀yin àfa ẹ̀yin ṣẹ́rí tó ọlọ́kùnrin yóò ní túmọ̀ wájú mi torí mọ̀ pé eléyìí ń wá kọ́sítọ́mà ni kò dàrú ó ń wá kọ́sítọ́mà òun ni kó kúkú dúró pé babaláwo lòun fẹ́ máa ṣe gbogbo yìí tó ń tì wọnú ìsìlámù yìí kò sí ń bẹ̀ kó má dàpọ̀ mọ́ ìsìlámù ní ìṣòro tàwa ó wá sọ àwọn ọ̀rọ̀ kan tó nídìí èsì ìyẹn àkọ́kọ́ ẹlẹ́kejì ni pé kí ní tọ́kọ sórí ibi yìí ẹ̀yin àfà láti lọ rí ẹ̀yin ọ̀dọ́ àfà tẹ́ ń bojú lọrin jẹ́ ṣẹ́rí tọ́kọ sórí ẹ́dì yẹn ṣẹ́rí tọ́kọ sí ibi báyìí ẹ wo fúnra yín fálà náà tún láì alálẹ̀ kàsíbí mi mọ́ pa ẹ o àwọn ẹni tó kọ́ rẹ o ẹ wo tó kọ ṣó tú ojú lọrin ṣe ṣó fi pọ́n lọrin lé ní àbúrò ojú lọrin jẹ́ ẹ wo tó kọ ń rìn lọrin náà pọ̀ sí jù ṣẹ́ṣà ti rìn ìyẹn àwọn àfáà ẹlẹ́bọ ni o ṣẹ́gbọ́dọ̀ wí ẹ̀yin ni kẹ́ wá púfù wọn rán gẹ̀pẹ̀ náà ẹ ti ṣẹ̀fàmẹ́ntà àwọn olórí ibú tó ń jóògùn lọ́rin ẹ̀yin ni kẹ́ púfù ẹ̀ fún ọkùnrin ṣe mi ò mọ̀ ń pa eléyìí o mo kàn rí ní òbí láìlẹ̀sìn ṣùgbọ́n tí mo gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ pé eléyìí dojú ti tán pè ní ìjáfa wọ́n bá wò pé ṣé ó bá àwọn àfáwà náà ṣe bá yẹn ṣe lélẹ̀ pé ṣé bá àwọn àfáwà náà àwọn náà ń jóògùn àwọn náà ń ṣe irú orí burúkú tọkùnrin ṣe ẹ jẹ́ wá play ọ̀rọ̀ ẹ̀ padà ẹ jẹ́ wá play ọ̀rọ̀ ẹ̀ bismillah ọ̀rọ̀ tó sọ yẹn dẹ̀ wọ́n bí ń béèrè pé ẹ gbọ́ sọ̀rọ̀. ọ̀dà nínú àdúrà tó gùn ìwo ló yára ṣiṣẹ́ jù. oògùn ló ṣiṣẹ́ kíákíá o oògùn ló ṣiṣẹ́ kíákíá ju àdúrà lọ. ẹ pa kámẹ́rà. ṣe gbọ́rọ̀ tó ń béèrè lọ́wọ́ afa yìí wọ́n bí afa yìí pé nínú àdúrà àti oògùn èwo ló ń ṣiṣẹ́ jù ẹ̀wọ̀n tó jáde lẹ́nu afa ní oògùn ṣiṣẹ́ ju àdúrà lọ. sáfà nílé àgbàbáláwo torí pé ó fẹ́ pè yín wọlé pé kẹ́ máa bọ̀ ológun ṣiṣẹ́ kíákíá ju àdúrà lọ tààlà náà bí sóògùn fún rí tààlà náà bí gun ẹsẹ̀ fún rí tààlà náà bí sọ gbó ohun tó jẹ́ oògùn wò ṣẹlẹ̀ àwọn afáì máa ń ṣe àbòsí kan tó máa ń mọ̀ fẹ́ dàrú máa wọ̀nyàn lójú wọ́n á máa pé oògùn wòsàn wọ́n pè é náà lóògùn min lọ́dọ̀ àná bí mo mọ̀ nínú Islam nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò papọ̀ wọ́n bèèrè wà náà bí wà mọ́ pé àǹtàdé àwọ̀ ìwà náà bì ṣá lè ṣe wòsàn ṣá lè ṣáájò wòsàn ṣá lè ṣe ogun wòsàn dàwa náà ń pè ní èdè Lárúbáwá ìyẹn ogun wòsàn paracetamol káfí náà àgbo jẹjẹrì àgbo làpálàpapò àgbo kúrúdọ àgbo kẹrẹgbẹyọ dàwa náà ń pè lédè Lárúbáwá ẹni ogun wòsàn bó ní kidney problem ní oní kidney kan problem ní oní liver problem ní oní kidney kan diarrhea ní dàwa náà ń pè lédè Lárúbáwá ṣùgbọ́n tó bá ti di pé ọjà ẹ̀ ò ta àwọn abẹ́ ṣe kọ́ fún ẹ síìrù náà ń pè yẹn tọ́lọ̀ wọn bá ṣe pẹ̀lú àwọn tó ń ṣe inú Kùránì pé wàláyù fúlíwù ẹ̀hàn ní jẹ́ wàláyù fúlíwù bàbá ara ẹ̀ṣẹ̀ lọ́lọ́ ní wàláyù fúlíwù ó dẹ̀ takò ó sápò lọ́pọ̀lọ́ mi tọ́lọ̀ ń ṣe pẹ̀lú àwọn tó ń ṣe oògùn ìyẹn oògùn abẹ́rẹ́ gbọ́gbọ́
wàlá ìfúnlẹ̀ sáírù àìsùn àtà ọlọ́run wí nìyẹn ọlọ́run ní kò ní da àtúbọ̀ tó olóògùn ní da wàá bá wò pa irú olóògùn o ṣebí wọ òun tajà tiẹ̀ ni ṣebí wọ ó kàn lọ ṣe ọṣẹ àwúrọ̀ ọṣẹ ìtajà ni ọlọ́run àtúbọ̀ tó ẹ̀ ò ní da ọlọ́run náà ò ní jèrè ọlọ́run ní gbèsè ayé ẹ̀ máa dojúrú ni ọlọ́run ní dáadáa dáadáa ló máa bá kú àtúbọ̀ tó ẹ̀ ò ní da ìwọ tó ṣe fún àtiwọ́ tó ń ṣe fún èèyàn nìtúmọ̀ ẹ̀ o wàlá ìfúnlẹ̀ sáírù àìsùn àtà sọ́rọ́ ẹni tí tí wọ́n ń lò oògùn abẹ́nú gọ̀gọ̀ yẹn oògùn tajà yẹn sírù ni ẹni tó ń lò sáírù ni ìwọ kí lórúkọ ẹ ìwọ tó ń lo oògùn yẹn sáírù ni ẹ ìwọ gọgọ lọ́wọ́ ṣépè fún ìwọ kò ń ṣe pé ẹni tó bá yín ṣe o ẹni tó bá yín ṣe ọ̀tọ̀ tìyẹn burú o ẹni tó bá yín ṣe tìyẹn burú wájú Ọlọ́run ju ti wọ lọ ṣùgbọ́n ìwọ tó gbọ́ ṣe àwúrẹ́ lọ́wọ́ pé kó lọ lò ó sáírù ni ẹ ò gbọ́yé ò gbọ́kùnrin ni àwọn afá mi wọ́n sọ pé àwọn ológun lọ́lọ́run ṣépè fún orí burú èyí afá tẹ̀ tù bẹ́ẹ̀ ẹni tó mú ọṣẹ àwúrẹ́ tó fi wẹ̀ lọ́lọ́run bá wí ẹni tó mọ̀ṣẹ̀ tajà tó lò òun lọ́lọ́run bá wí àní àtàwọn tó ń ṣe àwọn tó ń ṣoògùn ókè o ẹni tó mọ ògùn tó fi wẹ̀ tó lọ sọ́jà kí ló fẹ́ ṣe ó fẹ́ pin tán ni òun náà ó fẹ́ jẹ́ kí nǹkan tí ó fẹ́ kérò wọlé ṣèbó òun ló lò olóògùn náà ń lo ògùn náà ni but òun ló tún ṣe fún ẹ orí tiẹ̀ burú bẹ́ẹ̀ bó ṣe ń ṣe fáwọn èèyàn lòun náà tún lò orí ibu tiẹ̀ ga ṣùgbọ́n wọ́n tí wọ́n náà ń lò sá irú nìwọ náà ẹ̀yin lọ́lọ́run ṣépèlè pàtùbọ̀ tán yín ò ní dá ẹ lọ́wọ́ gbogbo àwọn ìyá tó ti ta sọrí ẹ lọ sókè àrí ẹ lọ Fọláwíyọ ẹ lọ Dúmọ̀tà ẹ lọ sí gbogbo tó ti ta aṣọ tó ti tajà àwọn ìyá yẹn tó ní ṣọ́ọ̀bù ńláńláńlá tẹ́tẹ́lẹ́ tó ti ṣogun tó ti rìrì kúrì mọ́lẹ̀ go back ẹ lọ sílẹ̀kùnlẹ̀ náà hello ẹ lọ sílẹ̀kùnlẹ̀ gbọ́ mi tẹ́wọ̀ àwọn ilé wa ti stop life mi ṣé ní gbogbo àwọn yẹn ti ṣogun oògùn burúkú tó ti ṣe ó ti wá àfẹ́ ti ó ti bá mi tilẹ̀kùn dàrí wọ́n máa ṣílẹ̀kùn yẹn lẹ́nà ó ti wá àfẹ́ ti àwọn ọmọ wọn púpọ̀ náà ọmọ wọn jẹ́ yorùbá yìí àwọn gan gbogbo ọjà tó ń tà rubbish ẹ kíyèsí náà ẹ̀yà aláṣọ ẹ wọ àwọn ara yín náà tó ti ṣogun tí náà wọ́n ń jó blablabla tí náà wọ́n ń jó blablabla nígbà tí náà wọ́n ń jó blablabla tó ń tà tí gbogbo ẹgbẹ́ ní pariwo kíní kan ní o wù ó ti jó tọ́ bá lóògùn báyìí kò jẹ́ mọ́ àṣà tó ń tẹ̀ mo ti bá tiẹ̀ jẹ́ gout mo ti bá tiẹ̀ jẹ́ òde jẹ́ ọmọ gout àwọn mi wà ní lásàrà tó wọ́n ń daṣọ borí mi ìfẹ́ jákàrà àwọn kìnìún rí mi ìgbà tó ti lò gbá ẹ tán tọ́lọ́wọ́n ọba ló dájú àáfàá yìí ṣe kó gùn ó jẹ́ ju àdúrà lọ àwọn ẹni tó lo àwọn ẹni tí wọ́n lo tí wọ́n bá wà àdúrà náà ń ṣe àwọn nìkan náà kù lọ́rọ̀ wọn tòrò báyìí ẹ jẹ́ fún àwọn ètò pariwo ẹ gbọ́rọ̀ mọ́bọ̀. oògùn ṣiṣẹ́ kẹ́kẹ́ ó jẹ́ ọ̀gbọ́n sọ ẹni tí mo sọ yìí yóò papọ̀ táwọn ìyàwó sì ẹ̀lú ìpínlẹ̀ mọ̀ sí nínú kọ́mẹ́ntì gba ilé oṣù àfà oníjìbìtì lélẹ́yìí oníkèéní kan lélẹ́yìí gbogbo ẹ̀rọ máa ń kúrò wọ́n pè ànábì náà lónìí ní oògùn tèmi àfà tèmi máa ń ṣoògùn ẹ̀jẹ̀ àṣejẹ wọn àmọ́ ara wa ti àṣejẹ wa àṣejẹ ń ṣe àṣejẹ bẹ́ẹ̀. ṣé yẹn dẹ̀ bá lánàá mọ́. ìlànà kẹ́ni. ìlànà Islam. à ń jàṣejẹ. ẹ̀ ń jàṣejẹ ẹ má là ń jẹ. mo ń bọ̀ àbá nísùn jájábá sẹ́yìn ológun òṣìṣẹ́ ju àdúrà lọ ogun abẹ́rẹ́ gọ̀gọ̀ lọ́sọ̀ olóṣìṣẹ́ ju àdúrà lọ ṣé àfàlà àwọn eléyìí tí àwọn eléyìí bá wà bọ́ta àwọn irú wọn náà lọ́mọ sọ bá ṣáà ṣètò yẹn fún gbogbo àwọn afá wa gbogbo táwọn afá wa tán fi ilẹ̀ ń táwọn bàbá wa fi ilẹ̀ ó ń ba gbogbo ẹ̀jẹ̀ èèyàn máa wò pé àwọn pípọ̀ yìí ọmọ sáyẹ́dì ṣètò yẹn ó ń ba àtọmọlúwàbí wọn jẹ́ àwọn eléyìí ń fa wọ́n ń ba ìsìlámù jẹ́ ni irú àwọn afá wọ́n ń ba ìsìlámù jẹ́ ni àwọn eléyìí ń ṣàfà sọ̀rọ̀. oògùn ṣiṣẹ́ kíákíá o. ṣe gbọ́dọ̀. oògùn ló ṣiṣẹ́ kíákíá ju àdúrà lọ. má pèrè láàfà má borúkọ tó ẹ̀yin àfà ẹ̀yin tẹpẹrẹ yín ní ìtìhádì ẹpẹrẹ yín ní kí ló ń porúkọ ẹ Ògo Ìlọrin ẹpẹrẹ yín ní kí ló ń porúkọ ẹ Rọ́bítà irú àwọn ẹni tí ẹ kẹ máa arrest rèé tó yẹ kẹ máa invite pé wá ń bí má pèrè láàfà gbogbo tó polówó yóò sínú Islam iṣẹ́ yín gangan lélẹ́yìí àwọn iṣẹ́ tí ẹ̀kẹ́ máa ṣe gangan rèé wà láìtàláì irú àwọn ẹni tí ẹ̀kẹ́ máa pè wá bí nítorí wíyẹn bẹ̀rẹ̀ tìrì ṣé orí burúkú tiẹ̀ lọ́tọ̀ dá ṣe má jókòó mọ́ Ìsìlámù má bójú Ìsìlámù jẹ̀bi péré ẹlẹ́bọ péré babaláwo tẹ́ gbogbo yẹn mọ̀ babaláwo ló ń ṣe má jókòó mọ́ Ìsìlámù àwọn tí ẹ̀kẹ́ máa rẹ̀ tìrì àwọn ènìyàn bójú Ìsìlámù jẹ́ náà ok àwọn ọmọ ọ̀dọ́ kan wà tó ń pariwo online tó ń fọ Ìsìlámù mọ́
irú àwọn eléyìí tún já ọ tí wọ́n tún depo sára aṣọ white Islam Ògún ṣiṣẹ́ ju àdúrà lọ gbàtẹ́ kó Ògún ò lè ṣàdúrà irú àwọn àdúrà ṣàdúrà mélòó lè ṣe Ògún ló gbá alẹ́ kò gbá lọ́wọ́ kò gbá aládùá irú eléyìí ò lè ṣàdúrà kò ní bìlífù lórí àdúrà ló fi sọ pé Ògún ṣiṣẹ́ àdúrà lọ torí pé òun pé Ọlọ́run àṣẹ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ tí wàá wò lọ́ka wò bọ̀ wá sàkárì ìyá ìsinmi ọdẹ rọ́bà òun rọ́bì abúlé mi làdún kasórí yàtá tọ̀ yìí bàtà ìnà kàńtà sẹ̀mí òdùá yìí àbí sẹ̀mí òlè àlímọ̀ ọ̀ sẹ̀mí òdùá yìí kótó wá tó wá bímọ yẹn kí sàkárì yà kọ́nà tó dà lóhùn wá sàgámúná làwọn wá sílẹ̀ sáwùjà wò kótó dà lóhùn ọdún mẹ́wàá àbàkọjá àdúrà ti pẹ́ dùdàrẹ wá àyùbá náà bẹ̀ lóhùn kọ́nà tó dà lóhùn ó pẹ́ gan Ọlọ́run lálà sí ẹkùn tètè dà lóhùn ó tó pẹ́ jù tàtú ni o àwa máa mú ẹ̀rí gbogbo wọn wá wò pé òun ò lè kò wá dẹ̀rí ànábì bùrọ̀ yìí mọ̀ kò ní rí ẹ̀rí ànábì bùrọ̀ yìí mọ̀ kò ní rí mú pé wọ́n mú ànábì bùrọ̀ yìí mọ̀ wọ́n fi sínú kọ̀nàkọ̀nà wọ́n wá ju ànábì bùrọ̀ yìí mọ̀ sínú náà ó dẹ̀ ṣe àsìbí Allah ṣé Jùbìrìlù dẹ̀ wà ó dẹ̀ protect lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ Ọlọ́run dẹ̀ rọ Jùbìrìlù kò gbọ́dọ̀ kọ́lẹ̀ o ìkọ̀kọ̀ iná gbọ́dọ̀ jó ànábì bùrọ̀ yìí Ọlọ́run pàṣẹ fún náà pé kíná kúl fún lẹ́sẹ̀kẹsẹ̀ kò ní rí yẹn rárá kò ní rí kò rí àṣẹ sample nígbà tí Ànábì Ibrahim fẹ́ dúbú ọmọ ẹ̀ tí Ànábì Ibrahim tọrọ kò rí àṣẹ sample ìyá wa Ájára nígbà tó ń sunkún pé kí ló máa fọmọ ohun tó sáyẹ lọ sọ́sì kò rí pàtó agbára lẹ́sẹ̀kẹsẹ̀ ó rí omi kò ní rí àdúrà tí àwọn ànábì tí wọ́n ṣe àdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ tó gbà kò ní rí èyí tó ń máa rí ni pé Sàkáríyà ó bẹ̀rẹ̀ ó jìnà ìrọ̀lẹ́rọ̀ àdúrà pẹ́kọ́ tó gbà kò ní rí gbogbo ìyàwó àdúrà táwọn èèyàn ṣe tó gbà Mr. Mawambi ìwọ àfáà yìí wọ́n tó tó gbà àdúrà kì í Ògún jẹ́jẹ́ àdúrà lọ èmi ṣàdúrà nínú arọ mo ṣàdúrà nínú arọ ní Kaaba mi ò tí kó bí àdúrà tí mo ṣe gbà fàlà mọ́tò láì aládìka sí bíi mo bẹ̀ Ọlọ́run mo fẹ́ kọ́ báyìí jọ mo bá mi ṣe kọ́ báyìí mi ò dẹ̀ tí kúrò nù bẹ̀ àdúrà yẹn gbà mi ò tí kó nù arọ mu yẹn mo bẹ̀ Ọlọ́run mo fẹ́ kọ́ báyìí ó dẹ̀ gbà kò ń ṣe kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta kò ń ṣe mẹ́rin kò ń ṣe márùn ni mo ti bẹ̀ Ọlọ́run bẹ̀bẹ̀ tó dẹ̀ níbẹ̀ ẹni àṣọgbà lamaráyè láti lọ sí Mẹ́kà lọ bẹ̀ Ọlọ́run ni mò ń ṣàdúrà Nàìjíríà Ọlọ́run gbà mò ń ṣe lẹ́nu ìwé tí bá wà Ọlọ́run gbà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o wà gbọ́ Ọlọ́run gbọ́ o gbàdúrà gbọ́ kí lànà bí wà kọ́ wa ṣe bá dùà ni kò ṣàdúrà tó bá ní oníṣòro ṣàdúrà báyìí mọ Ọlọ́run kò dẹ̀ bẹ̀ Ọlọ́run ó tán nítorí bí kọ́ wa nìyẹn nítorí wá kọ́ wa nìyẹn ìwọ wa ń járánkì nítorí mọ́mọ́ gbé wá fún wa o yẹpẹrẹ táwọn mọ́mọ́ gbé wá fún wa o kákún o wá ní táwọn mọ́mọ́ gbé wá yẹn nítorí sọ nìyẹn ohun tó bá mọ̀ pé nítorí sọ nìyẹn ń bọ̀. Yeah, go and buy it, then just send the account number. Okay? Ó wá yẹ̀yẹ́ táwọn bí Muhammad tó gbé wá. Ó ń yẹ̀yẹ́. Ó ń táwọn Muhammad wá kọ́ wa. Ó járánkì ẹ̀. Ó lè pẹ́ láfa. Irú àwọn tó yẹ kí ẹ̀yin tẹ pé ayé lẹ́gbẹ́ tẹ́lẹ̀ ń ṣàtúnṣe Islam. Irú àwọn tó yẹ kẹ́ arrest lélẹ̀. Kẹ́ lọ gbé pé wá ń bí tó ń sọ yẹn. Denounce Islam ní sísìn sípò kì í ṣe Mùsùlùmí mọ́. Pé o ń ṣe àfáà. O ń ṣe Mùsùlùmí kọ́kọ́. O ń ṣe àfáà babaláwo ló ń ṣe. Simple. Tó bá lè fẹ́ ṣe babaláwo ẹ̀ má jọ rẹ̀ mọ́ Islam. Ṣé pé wọ́n ń dá ṣe wèrè tiẹ̀ o. Òun dá ṣòṣì tiẹ̀ ni o. Sọ bẹ́ẹ̀ ó tán kò sẹ́ni tó máa disturb life ẹ̀. Ṣùgbọ́n bó wá mẹ́ta papọ̀ mọ́ ṣe àfáà. Ó ń bojú àwọn àfáà tí wọn kì í ṣẹlẹ́bọ. Ó ń bojú wọn jẹ́. Ó ń bojú ànábì jẹ́. Ó ń bá Islam jẹ́ pẹ̀lú tó ń polówó yìí. Ẹgbẹ́ ọ̀lẹ́nu ẹ̀. Ògún ṣiṣẹ́ kẹ́kẹ́ jẹ́ ọmọ sọ́ni ẹni tí ọmọ tí mo sọ yìí yóò ta táwọn ẹ̀rọ lọ́sẹ̀ ẹ̀lú ìpínlẹ̀ ọmọ sí ẹni nínú kọ́mẹ́ntì bí ayé oṣù àfa oníjìbìtì lélẹ́yìí oníkẹ́ni kan lélẹ́yìí wọ́n gbogbo ọ̀rọ̀ máa ń kúrò wọ́n pa ẹgbọ́rọ̀ ní ogun tèmi àfa tèmi máa ń ṣoògùn ẹ̀já sì jẹ́ wọn máa ra ojoojúmọ́ ọ̀rẹ́ lẹ́yìn. àṣejẹ́ ń jẹ́ àṣejẹ́ ń bẹ̀. ṣé yẹn dẹ̀ bá lánàá ìlànà kẹ́ni ìlànà Islam à ń jẹ́sì jẹ́ ẹ̀ ń já sí jẹ́ mo fẹ́ sọ́nà mi ẹ má là ń jẹ mo ń jẹ́ àṣejẹ́ kí ni ẹ̀jẹ̀ ń sè mo ń ṣe àṣejẹ́ fún yàn mo ń ṣe àṣejẹ́ fún yàn. ẹ̀ṣọ́ bá lánàá Islam Ṣé inú mi dùn fún olóòtú tó ń bí níbèrè ìyẹn ní ṣé ìtẹ́ ń sọ ìṣó bá ìlànà Islam mu ìyẹn bí ẹ wá wo bó ṣe dáhùn ẹ wọ̀rọ̀ ó bá lànà mu ẹ wọ̀rọ̀ ó kọ́kọ́ rò ìwòsàn ó ẹ wọ̀rọ̀ burúkú ìwòsàn ṣé kò wà dá mẹ́sìn. ẹ wọ̀rọ̀ burúkú ẹ wọ ọ̀rọ̀ burúkú ṣé ìwòsàn lọ́jà àtàjà ní àṣejẹ ìtajà tẹ́ ẹ ṣe fáwọn yìí ó pe àṣejẹ níwòsàn ó pe àṣejẹ ọjà mi ò ta mo ń fẹ́ wọ́ kádàrà mọ́ra ó ń pè yẹn níwòsàn ẹ wọ ọ̀rọ̀ burúkú tó ń jà lẹ́nu ọkùnrin ó ń pàṣẹ jẹ ó ń pè níwòsàn
àwọn ìpè ìfọ́nì gan tí bá wo ọgbà ìpàkọ́ rẹ̀ pé kí ló máa ṣàwọn ìpè tó máa ń parọ́ báyìí òun pé àṣejẹ ní ìwòsàn kí ni ogún kí ni ẹ máa wà bó sí. bàbá lè ṣe ẹni tí bá pè ní ìwòsàn èyí tí wọ́n fẹ́ yẹ ẹ̀rọ bẹ̀ ni pé kì í ṣe àfáàní kan ló jẹ́ àṣejẹ inú àṣejẹ kì í ṣe inú Kùránì láti kọ́ láti wá kọ́ akọ́lábẹ̀ wọn bàbá àti wa nílé àwa sì ń gbé ẹ̀sìn wa láwùjẹ. ẹ gbọ́dọ̀ burúkú ọkùnrin tí kò bá rẹ̀ ó ní pé àwọn kọ́ gbogbo àṣejẹ gbogbo àwọn búṣì ti yẹn àwọn kọ́ lọ́wọ́ àwọn bàbá àwọn nílé ara ń tọ́lọ́ ń sọ nínú Kùránì nìyẹn pé wáyé sáfà ló fáyé ṣàtánì tó bá ń sọ fún yín pé ilé tẹ́ ń ṣe aburú ni kọ́ọ́lù àjáde náà lè ábà àná wọ́n ní táwọn bá lọ́wọ́ àwọn bàbá àwọn nìyẹn ọwọ́ àwọn bàbá àwọn làwọn ti kọ́ bàbá àwọn o òun ló fi lọ́lẹ̀ sílẹ̀ àwọn àfa àwọn o àwọn náà fi lọ́lẹ̀ àwọn bàbá àtàná àwọn náà fi lọ́lẹ̀ kò ń sára sílámù o àwọn mọ̀ àwọn àdàpapọ̀ mọ́ sílámù wáyé sáfà ló fáyé ṣàtánì tẹ́ bá ń sọ fún pé léyìí aburú ni kò bá sílámù lọ kò papọ̀ mọ́ sílámù orí ibú lélẹ́yìí kọ́ọ́lù wà jáde náà lé ábà àná wọ́n ní táwọn bá lọ́wọ́ bàbá wọn nìyẹn àwọn bá ń lé ni ọlọ́wọ́ tẹ́ bá wá ń sọ fún wọn tẹ́ ń sọ fún wọn pé eléyìí aburú ni sẹ́ àwọn míì máa dáadáa kí ni pé wọ́n láwọ̀ àbálà àdọ́bì yà á ọlọ́run ló pa aláṣẹ ká máa ṣe dàrí kó mi ọlọ́run ló fàṣẹ sí ká máa ṣe tó dẹ̀ gba ṣíṣe ọlọ́run ló pa aláṣẹ ṣé àmì kan máa sọ ọlọ́run fọwọ́ sí tọ́lọ́run bá fọwọ́ sí ṣé ó máa ṣe ni wàláhì máa ń sọ wàláhì àmàlà àdọ́bì yà ọlọ́run kan fọwọ́ sí ọlọ́run ló pa aláṣẹ ọlọ́run kan fọwọ́ sí fún àkàmáṣe ọlọ́run adarí ló padà pé kúl sọ fún wọn iná ńlá dáadájú ọlọ́run láyà àmúrù bìrì fàṣáì èmi ọlọ́run ọba àwọn aláṣẹ kan máa ṣe gbogbo ṣítàn ṣe ọlọ́run náà ti mọ̀ pé máa sọ tẹ́sọ̀ yìí ó ti mọ̀ yín tán iná ńlá láyà àmúrù bìrì fàṣáì àtàkùlù náà alàláyé mọ́ra tààlàmùn ẹ̀ ń sọ tẹ́ mọ̀ pọ̀ ọlọ́run ni ń tẹ́ mọ̀ pọ̀ ọlọ́run òun lẹ́ sọ wọ́n ti sọ bòmí wọ́n ìsáfà àlùfáà ṣàtàn tẹ́ bá ń sọ fún wọn pé léyìí tẹ́ ń ṣe yòòṣì lẹ́ ń ṣe o gbogbo eléyìí ò sínú Islam o kọ́ọ́lù wà jáde náà lé ábàdàn wọn ní táwọn bá lọ́wọ́ bàbá wọn àná àwọn bàbá wọn ló kọ́kọ́ ń ṣe fẹ́ àwọn bàbá wọn ọwọ́ wọn làwọn ti bá òun lòun náà sọ yìí gbóhùn abalẹ̀ ni àwa fi ń gbógun Islam ká níbo ló ti rí àtẹ̀jẹ́ inú Islam níbo ló ti rí ogun níbo ló ti rí inú Islam wọ́n ìsáfà àlùfáà ṣàtàn tẹ́ bá sọ fún pápú nílé má ṣe kọ́ọ́lù wà jáde náà lé ábàdàn wọn ní táwọn bá lọ́wọ́ bàbá wọn nìyẹn ọlọ́run wá jù béèrè sí ẹ ìwà fáyì àtàwọn tó rí bíi tiẹ̀ pé ó mọ̀ pé ìwọ sọ pé kọ́ọ́lù wà jáde náà lé ábàdàn ń tẹ́ bá ń lé ni ọlọ́run ní àwà làwọn kánà ọlọ́run tó bá jẹ́ pé ábàwọ̀ àwọn bàbá yín yẹn láyà kìlú náà ṣe ya wọn ní làákàyè lórí ọwọ́ àwọn tó ti gba kínní yẹn wọn ní làákàyè lórí àwọn bàbá tó bá lọ́wọ́ wọn orí wọn ò pé àwọn bàbá tó bá lọ́wọ́ wọn wọn mọ tó ń ṣe àwọn bàbá tó bá lọ́wọ́ wọn wọn ti ẹ̀ ní ọ̀gbọ́n wọn ní mọ̀ pa àsìlámù láyà kìlú náà ṣe ya wọn ní akílù wọn ní làákàyè lórí rárá wàhálà yàtàdùn wọn dẹ̀ mọ̀ náà ọlọ́run yà wà láwọn kánà ọlọ́run bí ẹ pé sọ ma tẹ̀lé àwọn bàbá ẹ̀ tẹ́lẹ̀ bàbá ẹ̀ ń gbá outside ni sọ ma tẹ̀lé wọn lọ ni sọ ma tẹ̀lé àwọn bàbá ẹ̀ tó ti ń sọ nìyẹn sọ ma tẹ̀lé wọn lọ tó ń sọ pé ẹ̀ ẹ̀ bá lé ni ẹ̀ bá kiri lé gbàtà bá lé wọn fẹ́ gbé wọnú Islam kò ń sára Islam náà bọ́lá tí ní pàtí tó ń gbé kiri ẹgbẹ́ tó wí àwọn bá ń lé ni ẹ̀. nítorí pé ìwòsàn ẹgbẹ́ rẹ̀ pè ní ìwòsàn ṣé kò wá dá mẹ́sìn ṣé kò wá dá wọlé fẹ́ kọ́ bàbá lè ṣe ẹni tí bá pè ní ìwòsàn èyí tí wọ́n fẹ́ yẹ̀rọ níbẹ̀ ni pé kì í ṣe àfáàní kan ló jẹ́ àṣejẹ inú àṣejẹ kì í ṣe inú Kùránì láti kọ́ láti wá kọ́ akọ́lábẹ̀ wọn bàbá àti wa nílé ṣẹgbọ́rọ̀ àwa sì ń gbé ẹ̀sìn wa láwùjẹ. ẹgbọ̀rọ̀ burúkú èyí tó wà ní Kùránì lásán òtó ni òtó. ṣẹgbọ́ wọ́n tún bí pé ṣé tó wà ní Kùránì òtó ó ní kòtó ẹwà fa ẹ̀rí pé lè bójú Islam jẹ́ ni ṣé tó wà ní Islam kòtó ni kòtó ẹgbọ̀rọ̀ wọ́n bí ó ní Islam gbogbo tó wà ní Islam yẹn kòtó ọ̀rọ̀ pé kíní kan kòtó wa abọ́dọ̀ out of box ká jáde kó lóbi tánà mọ́mọ́ fi wá sí ká kó ń bẹ́ ká lọ bá mi sọ pé kọ́ bá mi sọ fún Láìdé kọ́ bá mi tán kọ́ bá mi ọ̀run sólà yẹn wọ́n tán kọ́ tán fún mi rúmù mi kótó ẹ̀wọ̀rọ̀ burúkú lẹ́nu tó kọ́ ẹ̀ láfa ẹ̀gbọ́rọ̀ wọ́n ní ṣe Kùránì yẹn ò tó ó ní kótó ẹ̀gbọ́rọ̀. ó tó wà ní Kùránì lásán òtó ni kótó. ṣẹ̀gbọ́rọ̀. bóyá kò yí àwọn ẹ̀ kótó. ẹ̀gbọ́rọ̀. kótó jẹ́wọ̀n èmi máa ń láì ká sọ òkodo rọ̀ mọ́mọ́ tó ṣe é sí ní ìlú èdè jẹun tí a bá ti bẹ̀rẹ̀ sí jù ní máa ń gba common sense lórí ẹ̀mí méjì. kì í ṣe gbogbo nǹkan tí a bá ti bẹ̀rẹ̀ sí jù ó máa ń gbà lákàyè lórí ẹ̀ ṣé o mọ̀ pé Islam òun ló gbọ́dọ̀ control life ẹ̀ bó ṣe wà ó mọ̀ wọ́n wá ní pé tó bá ti gbàjú pé no ó máa gba pápọ̀ kò ní gba pápọ̀ ní túmọ̀ ẹ̀ tọ́lọ́ bá ní kinní kan mi ò gbàgbọ́ eléyìí máa tẹ̀lé ní túmọ̀ tó sọ tí wọ́n bá ti bẹ̀sìn jù tó bá ti bìlífù ní tọ́lọ́hún sọ jù ní túmọ̀ tó sọ o tó bá ti bẹ̀sìn jù kọ́ o ọmọ tó bá ní ọgbẹ́sìn jù ó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ó ń tẹ̀lé rule and regulation
ó tẹ̀lé fundamental rule and regulation ẹ̀sìn yẹn nìyẹn òkè ìwọ wọn sọ pé tí wọn bá ti gbẹ̀sìn jù kò ní làkàyè lórí tó bá tẹ̀lé tọ́lọ́run sọ kò ní làkàyè lórí kò ní lè dá ronú fún rẹ̀ ó gbọ́dọ̀ out of box tọ́lọ́ bá sọ̀rọ̀ àná ọlọ́dúró ẹlẹ́tọ̀gbọ́ ẹ̀ jẹ́ ṣẹ́kẹ̀wò mi ò gbá wọlé kí wọ́n làwọn sàábé fi ń jẹ́ kí wọ́n fi soríire sẹ̀mí iná wà àtọ̀ àná wọ́n ń gbọ́ báyìí wọ́n dẹ̀ ń tẹ̀lé àwọn tó ń soríire nìyẹn ọlọ́wọ́n àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé wọn ọlọ́ni wasabiquna minal awwalina minal muhajirina wal ansar walladhina taba'uhum bil ihsan àtàwọn tó tún tẹ̀lé wọn bí iṣẹ́ eré kí ni ọlọ́run ọba ń sọ ń pa wọn bọ̀ àwọn oníṣẹ́ ṣe é sí iwájú àwọn tó soríire gọ́gọ́gọ́ nìyẹn wà fẹ́ fi rẹ ẹ̀yin àfà hey I'm on the program pé wàá gbé jálẹ̀kùn wọlé ẹ wo ń tàfà yìí ń wí tó sọjá ìlẹ́nu ẹ̀ òun náà bọ́ta pé àfáà ni mí o owó láwà ní sọ̀rọ̀ lọ. òun fún yàn ní ká hàn tó àbẹ̀rẹ̀ ní ká ṣàdúrà sí kò tó bí jìbẹ̀ bí káńsà bá mú yàn kì í ṣe pé a ní kojú kókó máa gbàwé kó máa gbàdúrà wọn á lóògùn sí ni. ṣé káńsà oògùn ní sùúrù ṣé oògùn káńsà lẹ́yìn ṣe fẹ́yàn ní àbógun tajà ṣé àfa ológun káńsà ni ẹni àbógun jẹ̀díjẹ̀dì oògùn jẹ̀díjẹ̀dì ló wọ́n máa dàpọ̀ wọ́n máa dàrú mẹ́yàwó yàn lójú wọ́n fẹ́ kójú yàn lock wọ́n fi ń sin intellectual bondage ẹ̀ tí káńsà bá mi ò ṣáàbì ọ̀la máa ṣe sí ni ṣé káńsà yẹ ṣé ó papọ̀ mọ́ ọjà mi ò ta ìyẹn ni kò sọ̀rọ̀ ń pa ẹ̀ tún fídíò mi ṣe kó sọ pé yes ìwọ tájà ò ta là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ wọn bí ẹ̀dá àwọn tó ṣorí burúkú ti ṣorí burúkú wọn sẹ́yìn almost 4 years ago àwọn máa takùn sí tàbá yìí pé n tà ń sọ yẹn sẹ́ẹ̀ jálàbí wà ní ọtún tó bá lọ bí mọ̀ọ́mọ̀ gan kò ní jálàbí ibi táwọn yẹn ṣe tó ń ṣe èrè dé wọ́n ṣe èrè débi pé wọ́n náà bí gangan ní jálàbí ni wọn bí ẹ̀dá kó sọ àbí táwọn bí wọ̀dà kó sọ tó láwọn yẹn ya wèrè pín àwọn yẹn ò kí ẹ̀kọ́ lọ́kọ̀ ọ̀pọ̀ lọ́lọ́run sọ pé ànábì sọ pé but at the end of the day gbogbo wòlòwòlò tó ń wí yẹn ṣé wọ́n sọ́tún lè tún wí mọ́nsì kan tún wí àṣírí jálàbí ti tú gbogbo yẹn ti rí pórí burúkú ni ó wà ń bẹ̀ gbọ́dọ̀ tó sọ. ọgbọ́n yorùbá sí alóògùn yorùbá sí ogun yorùbá lè mi ló gbé ẹsẹ̀ jẹ wá sí jẹ àǹfààní mi tí mò ń ṣe ẹni tó bá jẹ́ kìrìsìtẹ́nì. ní sùúrù àṣejẹ kánsà ni àbáṣejẹ ẹ̀bà àṣejẹ jẹ̀díjẹ̀dí àbí ọjà mi ò ta kó là á àtútù ojú ayé náà olùkọ́ gbogbo àwọn tó wà online wọ́n gọ̀ ni sórí ìwọ àfáà tó bá ti gbé rẹ̀ sí online tó especially tó ń ṣerú tó ń ṣe ó fẹ́ wá kásì ara ẹ̀ ni torí kégun wọlé kájá ó má gbòó gbogbo ara jákọ́ ló ń gbà rú ẹ̀ àwọn òní dákẹ́ ọ̀fún ẹ̀ ò dẹ̀ lè fi lùgbà mo já ẹ̀tọ́ ni ọ̀fún ẹ̀ wà láì kò lè fi kó fi lùgbà ó tó bẹ̀. tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ ìbílẹ̀ ìṣègùn náà tó jẹ́ kìrìsìtẹ́nì òun náà lè ṣe ní ti wọn nígbà kó ń ṣe pé bóyá ẹ̀sìn ni ńlá ìyẹn mọ́ ìyẹn ti di iṣẹ́ ìwòsàn. nígbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀sìn sìn tẹ́ lásìjẹ lọ omi pọ́tì náà wọlé nìyẹn. tẹ́túbọ̀ ẹ̀rọ tí yẹn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan pa ṣé pé tí à ń sọ ń sìn àwọn èèyàn táwọn èèyàn sọ tipẹ́tipẹ́ làwọn èèyàn máa ń fẹ́ gbọ́. tó ti sọ tipẹ́tipẹ́ àbí tó wà ní Kùránì náà ń wí ẹgbẹ́ tó fẹ́ gbé ọ̀rọ̀ tí gbà o ẹgbẹ́ tó fẹ́ gbé ó neutralize ó mú ọ̀rọ̀ tí yẹn ó mú àti gbogbo tó bí Ọlọ́run nú àlàyé eléyìí káfà lè jà. èmi kan fúnra tèmi náà àbí philosopher myself orí mi àti ìrísí mi láyé ó sọ mí di onímọ̀ ìjìnlẹ̀. onímọ̀ ìjìnlẹ̀. mo fẹ́ sọ fún yín pé kì í ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ní pé ẹ̀ṣẹ̀ tí wọ́n ní a máa ṣe tí wọ́n máa jìyà lọ́run kì í ṣe gbogbo ẹ̀ la máa jìyà lọ́run ẹ̀ṣẹ̀ nígbà tí ò dọ́run ọ̀rọ̀ rẹ̀ ò dọ́run ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọtí ò dọ́run ibi ayé ló ti jìyà ọtí. ẹ gbọ́rọ̀ burúkú ó ní ọ̀rọ̀ ìjìyà ọtí kò sí lọ́run tẹ́ bá pè pé wá ń bí mo lọ ti ka tó ń wí ìròrí ló fi ń sọ o kò sẹ́ẹ̀rì fún tó ń sọ o kò sí ẹ̀rí fún tó ń sọ rárá kàn ń wíwòrowòro ni o wàláì ó máa jẹ̀yà ọtí nínú náà ó máa torí ọtí wọná kọ̀ǹfàmù ni ó mọ̀ sọ̀rọ̀ ẹ lọ. ọtí ò dọrùn. ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ tí ẹ tún bá mi ká bí mélòó kan tí ò dọrùn ẹ torí àwọn ọmọ mi tó kú báyìí. ṣìnà ọ̀dọ́run àfa ṣìnà ọ̀dọ́ ilé ayé ló ti jìyà. ẹ gbọ́rọ̀ ṣìnà ò dọrùn. ẹ gbọ́rọ̀ ó tún ní ìjìyà ṣìnà ò dọrùn sallallahu alaihi wasallam àkọ́kọ́ jẹ́ kó tàdísì kan fún ẹ kó lọ kàlá lọ́wọ́ fún ẹ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ̀rọ̀ pa ọ̀rọ̀ ṣìnà ó wá ní ìyà mẹ́fà Ọlọ́run ọba máa fi jẹ oníṣìnà mẹ́ta máa bá láyé mẹ́ta máa bá lọ́run Ànábì ló wí bẹ́ẹ̀ lọ wá dìsì yẹn kó lọ kà fúnra ẹ Ànábì ó wà lọ sọ Buhari wà lọ sọ Muslim lọkọ̀ fáwọn nǹkan tí mo sọ fún ẹ Ànábì ní ìyà mẹ́fà Ọlọ́run máa fi jẹ oníṣìnà mẹ́ta máa bá láyé mẹ́ta máa bá lọ́run ó náà kọ́kọ́ ń bẹ̀ dàwámù fákìrì arómáyé òṣì Ọlọ́run bá máa dẹ́ sóní ṣìnà tó bá ṣe ṣìnà tó pẹ́ ṣìnà kọ́ fáwọn tí ó dàrú tó pé ní ṣìnà ńlá ni ẹ Ọlọ́run bá máa dẹ́ òṣì sí ẹ. ẹlẹ́kejì wà áyínú stẹ̀gbìrọ̀ àríwú ní ààrẹ
ọlọ́run bá máa yọ kúrò ó gbẹ́yẹ alúni rẹ̀ ìṣòwò ẹ̀ma rí ẹ bá kábíyèsí ló ń bọ̀ yìí ọba ló ń bọ̀ yìí o tó bá dé bá kí ló ṣe àbáyọ ti dé ọ̀gbẹ́ni bá bó ṣe ń ṣe ẹ lọ sẹ́gbẹ̀ẹ́ jáde wọn ò ní fún ẹ rẹ́spẹ́tì mọ́ ìyẹn tó bá jọba àbójẹ́jọ́ àbójẹ́ ní ìwọ̀n bá jọba kó bẹ́jẹ̀ respect ọ̀fẹ́ òní fún ẹ mọ́ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ànábì sọ pé ọlọ́ọ̀bá máa wá di ìyẹn tó ń ṣe ṣìnà tó jẹ́ kó mú ṣìnà níṣẹ́ ọlọ́ọ̀bá máa di àìsàn sí ẹ òun ẹlẹ́ẹ̀kẹta tó máa bá ẹ láyé ọlọ́ọ̀bá da ò ní gbádùn rẹ bó ṣe ń lògùn jẹjẹrì náà máa lògùn bá ṣìnà yẹn ò ní o ṣáà ní gẹ́tì rẹ mọ́pẹ́ ń ṣe ń ru ẹ náà lóògùn ẹ kàtà bá máa ṣe gbogbo àìsàn ṣe ṣìnà ọlọ́ọ̀bá dẹ̀sẹ̀ ṣòtúgẹ́tì mẹ́ta tó máa bẹ láyé ni ànábì ní tó bá wá di lọ́rùn ìwọ sọ pé kò sí yà ẹ lọ́rùn ànábì tó bá di lọ́rùn sallallahu alaihi wasallam wọn tó bá di lọ́rùn báyìí ọlọ́mọ náà ìbàláìkà ẹ lọ́ bá mi stamp orí ẹ pé ẹ má kẹ́lẹ́ súnmọ́ mi kólé burúkú ni ẹ mẹ́jọ súnmọ́ mi sàkánì mi oníṣìnà ni o wọn á stamp orí ẹ pé oníṣìnà lè tó bá jẹ́ pé tó máa ń ṣe ṣìnà tí ò kí ń wẹ̀ àwa wà nínú omi ìdọ̀tí àwa ń bẹ̀ inú omi ìdọ̀tí yẹn ló bá wà omi ìdọ̀tí tó ń rùn pẹ̀lú olóòrùn májọ súnmọ́ wa ẹlẹ́kẹta ìyà tó máa jẹ́ lọ́rùn ó máa wọná ìwọ ń sọ pé kò sí yà oníṣìnà lọ́rùn ayé ló wà ayé nìyà ẹ wà ọlọ́run sọ pé ká má súnmọ́ nǹkan ìwọ ní pé kò sí yà ẹ lọ́rùn ó súrà kan súrà tún àǹsáyínà wà fàràdínà wà àǹsáyínà fi àyà tún bàyínà tí làálàkún tàṣàkàrún tọ́lọ̀ fi sọ pé mi ìrántí ìbò báyà ìgbésẹ̀ ẹ̀rọ tó bí aṣọ àtúnú ní ìtẹ̀mọ̀ tọ́lọ̀ ní àzáni yàtọ̀ wà àzáni tọ́lọ̀ ń bọ́rọ̀ bọ̀ sọ pé ọlọ́run bá tẹ̀kì ọ̀rọ̀ yẹn ọlọ́run sọ pé ọ̀rọ̀ tó ń sọ yìí òun ṣe lọ́rọ̀ yàn léyìn lórí ni o ni wọ́n ní ayé lọ́ba ti jẹ́ yàrá níjẹ́ lọ́rùn o mọ tó ń wí yàfa. ẹ wò lọ ẹ wò lọ ṣe àti sọ́kọ́ pé wọ́n máa ń sọ òdodo fáwọn èèyàn ní wọ́n sọ bẹ́ẹ̀ lórí kó máa ń sọ pé ẹsẹ̀ yìí tó bá ṣe ọ̀run ni wọ́n ti jìyà ẹ̀ òun ló máa ń jẹ́ kí àwọn èèyàn máa ṣẹ̀ṣẹ̀ kọ̀ntínú láyé tó máa rí pé kò sẹ́ni tó ti lọ sọ́run tó ti padà wálé ayé gbẹ́ni tó bá ti gbà yí pé ẹ̀sìn òun tó ń sìn nìkan ló dáa òun ló kó jù láyé ṣẹgbọ́rọ̀ kéèyàn máa sọ fún mi pé ẹ̀sìn Islam nìkan ni Ọlọ́run máa tẹ́wọ́ bá kò sí tó jọ bẹ́ẹ̀ ṣẹgbọ́rọ̀ burúkú ṣẹgbọ́n tí a bá ti ń sọnù a máa jágbó lọ náà ni a máa sọnù lọ náà ni ẹ máa rí nínú àwọn ẹ̀ pé eléyìí ti sọnù àbọ̀tá ó sọ pé tí ẹ̀kọ́ bá sọ fún un pé ẹ̀sìn Islam nìkan Ọlọ́run máa tẹ́wọ́ gbà kò sí tó jọ bẹ́ẹ̀ lẹ́nu àfáyì kí lọ́lọ́ sọ pé inna dina inda Allahi al-Islam ṣọ́lọ́ ń parọ́ ni ṣọ́lọ́ ń parọ́ Ọlọ́run inna dina inda Allahi al-Islam ó tún wá sọ́nbọ̀ mi ó ní wà mú yẹ́pẹ́tẹ́kì gẹ́rọ Islam dina ẹnikẹ́ni tó bá lọ mú ẹ̀sìn mi wá tí ó ṣe Islam ló mú wá o fàlàyé bálọ̀ mi ni òun ò ní gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wà fil akhirati minal khasirin onítọ̀hún tó bá jọ́ ìbílẹ̀ kàmú onítọ̀hún máa wà ní ẹni òfò ìwọ ní kò sí tó jọ bẹ́ẹ̀ tó fọ́ nìyẹn náà oní kò sí tó jọ bẹ́ẹ̀ pé tọ́lọ́hún sọ yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ irọ́ ni kò tó bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ òun tí àlejò ọlọ́run òun sọ pé tọ́lọ́hún sọ yẹn ọlọ́run sọ dàsú pé àwọn kan ló fọ́ọ̀jì yẹn sínú Kùránì ṣé ànábì parọ́ sínú Kùránì ó tọ̀ wá ní wọ́n fi Kùránì gbá wa no ṣé wọ́n fi Kùránì gbá wa ní ibẹ̀ yẹn wọ́n fi wá gbá wa ní pé tọ́lọ́hún sọ yẹn kò sọ bẹ́ẹ̀ ń tà ká ẹ̀ kò rí bẹ́ẹ̀ ibẹ̀ yẹn wọ́n mú sí ni láìláìláìlá. mo tún bá ọba àyàdí àní pé tí Kristẹni bá ṣe dáadáa tó tẹ̀lé òfin Ọlọ́run nínú ẹ̀sìn Kristẹni tó ń ṣe ó lè ṣe dáadáa láàrin. tí ẹ ní sùúrù Mr. Afa Kristẹni tó ń sọ yẹn ṣé Jésù Kristẹni ni ṣé òun ló dá Kristẹni ti ilẹ̀ ẹ̀rọ wà láìmọ̀ kan ó lè pẹ́rẹ́ pòfẹ́sọ̀ philosopher ó pẹ́rẹ́ ní pòfẹ́sọ̀ ó pẹ́rẹ́ ní kíní kan ṣé Jésù tó ń sọ pé tí Kristẹni bá ṣe rárá ṣé Jésù gangan ṣé Kristẹni ni kò gbọ́ Kristẹni tì rí Ànábì wa Isa alayhi salatu wa salam according to them according to Bíbélì nígbà tí Jésù lọ tán náà tó pe àwọn ọmọlẹ́yìn Jésù ní Christian ní Antioch according to Bible ó gbọ́dí gbàjẹ́ pé gbogbo ìròrí irú wọ ẹ ṣe máa jó oògùn ló wà lórí ẹ ẹ ṣe máa mú oògùn tẹ máa mú ewé kíní kan ewé làpálàpá jó papọ̀ mọ́ ewé mísímísì kó bí sàtẹ́jẹ́ ìyẹn nìkan ló wà nínú bírèdì yẹn nígbà tí Jésù lọ tán náà tó pe àwọn ọmọlẹ́yìn àwọn tó dàpọ̀ wọn ní Kírísítẹ́nì gan wọn fi ń bú wọn ní o torí pé Jésù ò gbọ́ rí àwọn ẹni tó ń pe àwọn ọmọlẹ́yìn Jésù ní Kírísítẹ́nì bíi pé kí ẹ bá wọ pé pé kí ló ń ṣe àwọn ọmọ dúdú yìí kí ló ń ṣe àwọn eléyìí àwọn ẹni tó pe àwọn Kírísítẹ́nì ní Kírísítẹ́nì tó pe àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ní Kírísítẹ́nì àwọn ẹlẹ́bọ náà sọ wọn lórúkọ àwọn ẹlẹ́bọ ló sọ àwọn ọmọlẹ́yìn Jésù ní Kírísítẹ́nì àwọn tó gbà fún wọn rárá náà rí àwọn ọmọlẹ́yìn náà tẹ̀lé Jésù Kristi náà tẹ̀lé Kírísítẹ́nì àwọn náà sọ wọ́n bẹ́ẹ̀ Jésù gbọ́ngàn ò gbọ́ rí ìwọ wá sọ pé tó bá yẹ pé ó tẹ̀lé Jésù nílànà Jésù ṣé lànà Jésù lánìí àwọn èèyàn gbà pé Jésù
ó kú fẹ́ṣẹ̀ àwọn ṣé Jésù kú fẹ́ṣẹ̀ wọn according to Kùránì ṣó kú fẹ́ṣẹ̀ anybody ṣé Jésù tiẹ̀ ti kú according to Kùránì ṣó ti kú ó dẹ̀ wẹ́lá wà ní bántù olú agitate fún Islam ṣé ojú ọ̀nà Islam ló wà yìí ṣe ló pọ̀ mọ́ tó ń ṣe sọ̀rọ̀. ó máa rújú lọ́lọ́ tí mùsùlùmí bá ṣe dáadáa ó máa rújú lọ́lọ́ tí alábàáláyé bá ṣe dáadáa. ó yà tètè dúró mọ́ alábàáláyé ni ẹ́ alábàáláyé tó bá ṣe dáadáa ó máa rújú lọ́lọ́ alábàáláyé wo ni Islam fọwọ́ sí alábàáláyé ti bo ṣùgbọ́n bí Ádámù lọ́lọ́ kọ́kọ́ dá kí lànà bí Ádámù báláyé ṣé Ṣàngó ló báláyé àbógun Ṣàngó ló báláyé àbógun sọ̀rọ̀ ẹ lọ. ó máa rújú Ọlọ́run pé kéèyàn kan dúró pé torí kò ti jẹ́ mùsùlùmí ẹ̀sìn Islam nìkan lẹ̀sìn ọmọ máa gbà ta ló sọ fẹ́ bẹ́ẹ̀ ṣé ìfẹ́ ọlọ́kọ́ ló dá àwọn yòókù ni. ẹ wọ̀rọ̀ burúkú lẹ́nu àfáà lẹ́nu tó kọlẹ̀ láàfáà ṣé àfáà lélẹ̀ ilé àbọ̀tà náà ṣe àpẹẹrẹ àfáà lòun ṣé wà ní Kùránì pé o máa gbẹ̀sìn méjì ṣé wà ní Kùránì pé o máa gbẹ̀sìn mẹ́ta ṣó sọ bẹ́ẹ̀ Judaism àwọn tẹ́pà wà náà bí jẹ́ pé even Judaism gan wọ́n sọ àwọn ọmọlẹ́yìn Musa bẹ́ẹ̀ ni pé ẹ̀sìn tó ń sin ẹ̀sìn Juda ni èébú náà tún fi ń bú wọn tó pé ànábì Musa alayhi salatu wasalam kò kí ń ṣe kí ló pẹ̀ Muslim nínà Muslim ànábì Musa náà gbogbo ànábì ọlọ́tọ̀ ọlọ́run wáyé mùsùlùmí ni wọ́n má sọ̀rọ̀ ẹ lọ. èmi Muslim bàbá mi mùsùlùmí ni. wàhálà tiẹ̀ nìyẹn. a virtue of my birth. wàhálà tiẹ̀ nìyẹn. wàhálà tiẹ̀ nìyẹn. bàbá mi mùsùlùmí ni ìyá mi Christian. wàhálà tiẹ̀ nìyẹn. láti má jẹ́ ọmọ àlè. wàhálà tiẹ̀ nìyẹn. gbogbo mi wọnú ẹ̀sìn Islam kò ní fẹ́ jọ́ máa lè gbogbo wọlé ní Islam wọ́n háìdì síbẹ̀. getting there mo rí ẹ̀sìn yẹn. o háìdì síbẹ̀ láti máa ṣe rọ̀pọ̀ lébẹ̀. ó gbé mi lára mu èmi ló dára mu ó lè má bá wọ lára mu. bẹ́ẹ̀ni. ó jẹ́ pé Christianity ni á bá wọ lára mu. ṣùgbọ́n àwọn kan máa ń sọ pé. sẹ́rí irú àwọn àfáà yìí àwọn onísúfí ni o àfáà yìí onísúfí ni o 100% a máa ṣe mọ̀lúdì náà bí o a máa ìfájà wà fáà gbogbo ọjọ́ máa ṣe dáadáa mẹ́ onísúfí ni o. yẹ ká mú nǹkan mi mọ́ lọ́hùn. wọn ò ní má sọ bẹ́ẹ̀ wọn ò ní má sọ kọ̀ọ̀lẹ́ kọ́mọkọ́mọ torí pé wọn ò mọ̀ tún wọn pé kéèyàn mú nǹkan ní ìmọ̀ lọ. ìyẹn máa sọ fún yàn tá a bá ṣe nǹkan fún yàn tán a tún ṣàdúrà sí pé Ọlọ́run torí bá a ṣe fún lágbájá a tó jẹ́ fún a lè ṣe fún bí kó má jẹ́ fún ibẹ̀ láti pè Ọlọ́run bá a ṣe ṣe fún lágbájá tó jẹ́ fún Ọlọ́run jẹ́ kó jẹ́ fún ọ náà. ó dàbí àwọn olùbáṣà gbà mí. ní sùúrù kí lẹ̀ ń ṣe fún èèyàn tá a rún ẹ níṣẹ́ ẹrú ẹ̀ tá a ló rún ẹ pé kò máa ṣe kọ́ fún èèyàn pé kò máa bá wọn ṣáájú kó ṣe nǹkan fún ọ tá a rún ẹ níbo ló ti kà tá a lọ́ bí ṣerú ẹ̀ tá a lọ́ bí ṣe fún rí tá a lọ́ sàbí àlọ́ bí ṣe fún rí tọ́jà wọn tó tà afá tó ṣe nǹkan fáwọn èèyàn tá a rún ẹ ṣe. àwọn yóò gbẹdọ̀ fọlọ́n gbẹ kó bọ́ sínú dára. tó bá ṣàṣìjẹ fún yàn sí náà ẹ dárúkọ àwọn tẹ ti ṣe fún tó ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni làwọn ẹ ṣe bá mú nǹkan mi. mo ti bá mú kan mi mà tí a bá pè pé ẹ̀yin ìyá mi o ṣẹgbọ́ tọ̀tọ̀ sì lẹ́rú mi lẹ́kọ̀ọ́ pé aṣírí ni àpèlélé òṣìmọ̀lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ìfọlárin kọ́kọ́ kan sẹ́gbẹ́ fọ́tò dàpọ̀ ìfọlárin kókókó mo sì pèsè ẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ sọ́dọ̀ rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ rẹ̀ tí wọ́n fi ń gbọ́ lótùfẹ́. mo ti pèsè ẹrú ẹ̀dẹ̀ ẹlẹ́dẹ̀. nítorí pé sẹ́rí ìjà àfáà. wọ́n bí pé ṣé ṣàfáà ni gbogbo ìtẹ́ ìwé oníṣẹ́ àfáà ni. ẹ̀yin àfáà ẹ̀yin ẹgbẹ́ ìtìhádì ṣe ń gbọ́ ẹ̀yin ìtìhádì ẹ̀ ṣe ń gbọ́ oníṣẹ́ àfáà lélẹ́yìí ẹ̀yin ẹgbẹ́ ìtìhádì ẹ̀yin ẹgbẹ́ kílẹ̀ pé ogo olórin wọn ní ṣàfáà lélẹ́yìí ó ń pọ̀fọ̀ oníṣẹ́ àfáà ni ẹ̀yin rọ́bítà wọn ní pé ṣàfáà lélẹ́yìí ẹgbọ́ ṣé tẹ́yìn náà ṣe lélẹ́yìí ẹ̀yin àfáà wa ṣé tẹ́yìn náà ṣe rè ẹgbọ́ fọ̀ ṣé tẹ́yìn náà ṣe rè tẹ́pọ̀ wá sí ẹ̀yin rọ́bítà ṣé tẹ́yìn náà ṣe rè. ẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ sọ́dọ̀ rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ rẹ̀ tí wọ́n fi ń gbọ́ lótùfẹ́ láti fi wọlé wọn ilé ìgbìmọ̀ ìdákẹ́ wọlé wa ẹ̀rọ ẹ̀rọ bọ́tún sọ iṣẹ́ àfáà ni nítorí pé sẹ́rí ìjà àfáà là ń sọ yìí oríṣi nǹkan lèèyàn lè fi ṣe. ẹ̀yin àfáà wa wọ́n ní sí àfáà nìkan ìnáwó máa pọ̀fọ̀ báyìí dàsúpẹ́ yà lè máa pọ̀fọ̀ oníwà kíní kan lótùfẹ́ ẹ̀ mo ti sun mẹ́yìn ẹgbẹ́ rárá. tọ̀tọ̀ sì lẹ́rú lẹ́kọ̀ọ́ pé aṣírí ni àpèlélé òṣìmọ̀lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ìfọlárin kọ́kọ́ kan sẹ́gbẹ́ fọ́tò ìfọlárin kókókó mo sì pèsè ẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ sọ́dọ̀ rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ rẹ̀ tí wọ́n fi ń gbọ́ lótùfẹ́ láti fi wọlé wọn ilé ìgbìmọ̀ ìdákẹ́ wọlé wa ẹ̀rọ ẹ̀rọ bọ́tún sọ iṣẹ́ àfáà ni nítorí pé sẹ́rí ìjà àfáà là ń sọ yìí oríṣi nǹkan lèèyàn lè fi ṣe. ẹ̀dùn èyí tó fẹ́ pè délẹ̀ ni mo fẹ́ gbọ́ o ẹlẹ́dẹ̀ bá ń sọ yìí. tí n bá pè yẹn délẹ̀ ìpèsè tí n bá pè yẹn délẹ̀ ó ní nǹkan tá a fi sí. ẹ̀dùn náà irú yẹn sìn ifá tẹ tún mú mọ́ ẹ̀ ló dàbí pé èèyàn tún mú nǹkan mi mọ́. iye o ṣe pé yẹn mú nǹkan mi mọ́. ẹ̀gbọ́rọ̀ ẹ̀yin àfáà ẹ̀yin àfáà wa ẹ̀yin ẹgbẹ́ tẹ́lẹ̀ tún Islam ṣe ẹ̀yin náà ṣerú ẹ̀ tẹ́ bá ti dákẹ́ dáadáa bẹ́ẹ̀ ṣe ni ẹ̀yin náà ṣe ẹ̀yin ẹgbẹ́ tẹ́ bá dákẹ́ ẹ̀yin náà ṣe ẹ̀yin àfáà tẹ́ dákẹ́ ẹ̀yin náà ṣe n tó sọ nìyẹn ó sọ ó ní iná yẹn pé omi ni pé ara iṣẹ́ àfáà ni náà ẹ̀gbọ́n náà ó sọ fún ẹ ó tó tún sọ jẹ́ súnmọ́ yìí ẹ tó tún gbọ́. tọ̀tọ̀ sì lẹ́rú lẹ́kọ̀ọ́ pé aṣírí ni àpèlélé
òṣìmọ̀lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ìfọláàrùn kàkàkàṣẹ́ gbọ́dọ̀ tó dákọ̀ ìfọláàrùn kókókó mo sì gbèsè ẹ̀rẹ̀ ẹ̀dẹ̀sọ́dọ̀ rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀dẹ̀rẹ̀ tí wọ́n fi ń gbogbo olùtùfẹ́ dájú fi wọlé wọn Elédùmarè ìdákẹ́ wọlé wa lẹ́nu ọmọ tó tó sọ iṣẹ́ àfààní nítorí pé ṣẹ́yìn àfà àǹsọ yìí oríṣi nǹkan lèèyàn lè fi ṣe. ẹ̀dùn èyí tó fẹ́ pèdè lẹ́yìn ni mo fẹ́ gbọ́. ẹ̀yin àfà àṣẹ gbọ́ fúnra yín. ìpèsè tí n bá pè é délẹ̀ ó ní nǹkan tá a fi sí. ó tún máa gbé pèsè á tún gbé pèsè ẹni sùúrù sùúrù. ó tún máa ìyẹn nídìí pèsè ó dẹ̀ ní ara iṣẹ́ àfààní ó mọ̀ pèsè kí wọ́n gbẹ́bọ̀ sórí ìta mẹ́ta àbí kò gbé síbi òòṣà kan wọn náà pè ní ọlọ́gbé pèsè ara iṣẹ́ àfààní náà rèé o iṣẹ́ àfààní àṣìlélé àyìnlélé ẹ̀yin fà tẹ́tún mọ́ àyìnlélé wọ́jà. iye ò ṣe pé ìyàmú nǹkan mi ìmọ̀ tó bá túmọ̀ sẹ́ni kan tó kọjú sẹ́ni ọ̀dọ́ níbi iye ò sọ pé èyí ló ṣe wáyé ìrọ̀ òní pé èdè tí ó àgbẹ̀ ọjọ́ kan ìgbésẹ̀ mọ́ṣáláṣí nínú gẹ́gẹ́ fún ìmáàmù. èèyàn máa ń ní mọ́ṣáláṣí tó ń kírun máa ń sọ yẹn fáwa èèyàn máa ń ní mọ́ṣáláṣí lé ìyẹn ò ní kéèyàn kírun o lè ní mọ́ṣáláṣí lé kó má kírun dáadáa ìbò ìyàwó olówó tó ní mọ́ṣáláṣí tí mọ́ṣáláṣí wọn ti bu mọ́nú lé wọn wọn kírun rẹpẹtẹ ló ṣe. kì í ṣe pé mo ń dẹdẹ pé dẹdẹ ẹni tó bá mọ̀ yìí pé gbàgbọ́ òun rọ̀ mọ́ tí mo fẹ́ ṣe fún ẹni mi wà á ní láti ṣoògùn fún ìṣògùn ẹ̀ náà ṣoògùn fún fẹ́ẹ̀lú mi ò jẹ́ lóògùn àdúrà lásán la máa ṣe fún. ìwọ làbàtà máa bá ọkọ ṣàdúrà fún ìwọ àṣìlélẹ ìwọ lè tẹ́wọ́ sọ́dọ̀ kọlọgbà ìwọ ilé tẹ́wọ́ kọlọwọ bá ṣe báyìí fún mi ìwọ àṣìlélẹ àyìnlélẹ wọjà lórí bá fọrùn mi là ẹ̀yin àfa wa wọn ní ṣàfààní lẹ́yìn tó ń polówó yìí ṣẹ́yìn àfa náà gbà wọlé pé ṣàfààní ṣẹ́ gbà wọlé tó sọ yẹn pé ṣàfààní gbogbo ilé máa bá kọ́ọ̀tì fídíò yẹn bí àṣìlélẹ àyìnlélẹ wọjà yẹn máa wá ṣe short fídíò máa wá post yẹn máa wá challenge gbogbo ẹ̀yà àfa máa wá bí yín pé ẹ̀yà àfa ẹgbọ́n tó wí ṣe ṣàfààní lẹ́yìn ṣẹ́yìn náà gbà wọlé pé ṣàfààní tó wí ṣẹ́ tí wọ́n máa bá yín kọ́ọ̀tì bẹ̀yẹn nìkan jáde máa ṣe short video fún yín máa bá yín post gbogbo ẹ̀yà àfa ṣe ṣàfààní lẹ́yìn wọ́n ti ní ṣàfààní lẹ́yìn o kẹ́yìn náà wàá ronú sí pé eléyìí ti báyé ìsìlámù jẹ́ mọ́ yín lọ́wọ́ ọlọ́njọ́ má bínú sí wa má bá tiwa jẹ́ ọlọ́njọ́ má ṣàyọnu sí wa ìdáwọ́lé wa ọlọ́njọ́ má ṣàjọ máa yọrí sí dáadáa ọlọ́run àwọn orí burúkú táwọn èèyàn ń ṣe má jẹ́ káwa bá wọn participate níbẹ̀ tọmọtọmọ tẹbítẹbí taratara ọlọ́njọ́ má jẹ́ káwa bá wọn dàpọ̀ níbi orí burúkú tó ń ṣe yọ ọlọ́run mo fagbára wọ ọlọ́run mo fògo wọ ọlọ́run mo fi bẹ́ẹ̀ má jẹ́ káwa bá wọn participate nínú orí bú gbogbo yàmàyàmá táwọn èèyàn ń ṣe ọlọ́njọ́ o mo bẹ̀ o má yẹ̀yẹ́ wa o má dojú ti wa o wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.